àwọn ọmọ Nàìjíríà yìí ń lọ bí òkò rọ́bà kokéènì ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ní Nairobi. Méjì lára àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń gbé lágbègbè Wanji-Kioni nílùú Nairobi ní orílẹ̀-èdè Kenya lọ́wọ́ àwọn agbófinró orílẹ̀-èdè náà mà ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn pé wọ́n ń ṣòwò egbògi olóró kokéènì nílùú náà, èyí tó lòdì sófin ilẹ̀ ọ̀hún. Orúkọ àwọn méjì náà ni Stephen Emenike àti Chijioke Andrew, pẹ̀lú ọmọ orílẹ̀-èdè Kenya kan abilékọ Margaret Wanjiku. Àwọn oníròyìn pé ọjọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù karùn-ún ọdún yìí lọ́wọ́ àwọn agbófinró orílẹ̀-èdè náà má tẹ̀ wọ́n níbi tí wọ́n ń gbé o, tí wọ́n sì jù wọ́n sáàmọ́ ọlọ́pàá agbègbè náà. Alukoro àjọ tó ń gbógun ti gbígbé egbògi olóró nílùú náà tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn ní ọjọ́ àbámẹ́ta Sátidé o ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí. Ó mà sọ pé àwọn aráàlú kan tí wọ́n mọ̀ nípa iṣẹ́ tí kò bófin mu táwọn afurasí ọ̀daràn ọ̀hún máa ń ṣe, ó ní wọ́n lọ fọ̀rọ̀ wọn tó àwọn agbófinró létí tí wọ́n sì lọ fọwọ́ òfin mú wọn o nílé tí wọ́n ń gbé, níbi tí wọ́n ti bá òbítíbitì egbògi olóró ní ọwọ́ wọn o tí wọn kò sì lè ṣàlàyé ohun tí wọ́n fi ń ṣe. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó mà lọ báyìí pé okòwò egbògi olóró làwọn afurasí ọ̀daràn méjì kan tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe. Ọwọ́ tẹ àwọn àti ọmọ orílẹ̀-èdè Kenya kan nílùú Nairobi. Òbítíbitì egbògi olóró ó ní wọ́n ká mọ́ ọ lọ́wọ́. Wọ́n láwọn máa tó parí ìwádìí lórí wọn táwọn sì máa fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́ láì jìnnà. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.